ara tì mí ojú sì tì mí wípé fìdáhù lè rí báyìí tó fi wá jẹ́ sí wípé n tó yẹ ká kọ́kọ́ ṣe la fi kẹ́yìn àmọ́ síbẹ̀ náà a ní ṣaláìkí ẹ̀yin àìmà ẹ̀yin tọ́lọ̀ ń káyé lé lọ́wọ́ torí tí ìbá ṣe ọlá yìí ni bàbá wa ìmáàmù Ṣàrà ẹ dákun torí Ọlọ́run àtànábì Muhammad ẹ yà mí níṣẹ́jú méjì bàbá wa ẹ gbà mí ẹ fún mi níṣẹ́jú méjì torí Ọlọ́run àtànábì wa Muhammad bàbá wa ń dá sàlátì ti lọ. Ilmu khairul maal. Ntọ́jà kó jẹ́ bẹ́ẹ̀ ni wípé bàbá wa àríkọ́ṣe rere. Bàbá ló yẹ kó wà ní àárín lónìí. Àmọ́ wọ́n wà ní ìgboro Mẹ́kà lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí wọ́n ṣe máa lọ lọ́dọọdún nù. Ọlọ́run yọ̀ǹda bẹ́ẹ̀ fáwọn for the past 50 years ago wọ́n pa hajj jẹ tí bá ṣe àsìkò kòró. Bàbá wa yìí bí wọ́n bá wá sí ìjòkó báyìí ẹ̀yin àfáà ni wọ́n máa pọ́nlé jù. Bàbá ó sọ fún wa wípé ulul ilmi tàlẹ́ni tí fi mọ́ mọ́yà tàlẹ́ni tí tọ́ni sọ́nà ẹ dákun jàmá bí èèyàn bá wáyé tàlápè bàbá bímọ nísìn tàlápè bọ́mọ ò bá rìn ẹ dákun tàlápè bọ́bá dàsìkò tó máa ń rìn tí ò lè sáré dáadáa tàlápè bọ́mọ bá wá ń sáré tó tádìkò àti máa sọ̀rọ̀ tí ò lè sọ̀rọ̀ ẹ dákun tàlápè ulul ilmi bihim yuhtadi fi mu'dilatil hawa. Bó bá tásìkò tó yẹ kó mọ́ ṣoríire tó mọ́ ṣoríire ẹ dákun tàlápè tó fàáfàá tí ó tó tàlápè tó jà fà lọ. Bọ́mọ bá wá ń ṣoríire tó ń dá fún táyé rẹ̀ ń dá tẹ́rù wá ń bá òbí pé bóun ni òṣèré bàjẹ́ máa lọ́wọ́ ẹ dákun tàlápè. Ṣẹ́rí àwọn ẹ̀yin àfáà tẹ́mi náà jọ ọmọ yín á ṣe kìíní kan gbogbo òde tá a bá fẹ́ máa lọ bàbá àríkọ́ṣeré ti jẹ́ oyé wa bí àwọn oníṣẹ́ wọ́n bá fẹ́ lọ bìkan tí wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ wọ́n máa ń gba bíi wọ́n fún wọn ní quotation bẹ́yìn àfáà náà bá fẹ́ lọ òde ẹ̀fọ́ àwọn onínáwó ní quotation ẹládùúrà bẹ̀rẹ̀ iye báyìí ọpẹ́ dúdú iye báyìí bó bá ṣe sọmọ lórúkọ ni àfáà tí ó gbórúkọ ọmọ jáde iye báyìí àdúrà àlùbáríkà iye báyìí ọmọ tó bá débi wá sí bàbá wa tó ní ẹgbẹ́ kan wá sí màjálá wọ́n lè wọ́n ìfún ọ̀nà lè rí àwọn sọ fún wọn wípé èlò ni tó ta àkọsíṣàn tá a ṣe tẹ́ bá ti rí ìsan àbọ̀ bẹ́ẹ̀ bá ti rí ìsan ọ̀hún dákun bá wa ṣàlékún ẹ̀yìn bá ṣàlékún dáadáa ẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ ìyá Agbọ́nmágbẹ nílẹ̀ yìí. Tí bàbá wa àríkọ́ṣe rere ó ṣẹlẹ̀ ní. Hadisa Nabi Muhammad. Hadisa Nabi Muhammad.
bí títí tó nílùú yóò gbọ́dọ̀ bàjẹ́ bàbá yìí wọ olùsára Ọlọ́run fẹ́ káwọn èèyàn ńlá máa dìde nílùú sára bàbá yìí wọ olùsára Ọlọ́run fẹ́ káwọn máa bí ọmọ olókìkí ọmọ àlùbáríkà nílùú sára bàbá yìí wá wọ wípé kí ni yóò ṣe dá ṣe èmi náà ti yan náfìlà mo ti gbàwẹ̀ mo ti ṣe sàká àmọ́ ọ̀rẹ́ mi bí ṣe máa pè bàbá àríkọ́ṣe rere ọ̀rẹ́ mi àríkọ́ṣe rere torí wípé bọ́mọdé bá débi ẹ̀rù àbá bàgbàlagbà gan bá débi ẹ̀rù àbá bí wọ́n bá pàdé bàbá àríkọ́ṣe rere ní ayé àbá yóò pàdé àgbà wòlíì ọdún tí bàbá wa ń dásà láti tì lọ wọ́n jẹ́ túnbọ̀ kí mo là ṣe wọ́n fi wá sọ́dọ̀ bàbá ó ní bàbá àríkọ́ṣe rere ẹ̀sìn dẹ́rù bàbá àmọ́ sáfù nítorí tó rí rẹ̀ rí ni nǹkan bẹ lọ́wọ́ àwọn àfá àṣírí bẹ lọ́wọ́ àwọn àfá agbára bẹ lọ́wọ́ àwọn àfá báwọn àfá bá jókòó jẹ́ kí wọ́n mọ̀ yóò bàbá wa mọ́ àgbẹ̀ wọ́n máa sọ fún bàbá ìmáàmù níjọ́ mọ̀ lọ́n pé àwọn ó gba àlejò sílùú ṣà ẹ̀dá kan tí mo ti ní ẹ̀yà ìṣẹ̀lẹ̀ méjì wọ́n fẹ́ gba àlejò sílùú ṣàrà yìí bínú ìṣàrà ṣe rí yìí àwọn fẹ́ kó dá fónílé àwọn fẹ́ kó dá fàlejò ń bẹ̀ mọ ìyá agbọ́n má gbẹ̀ṣà àgbáwo ní bàbá òun ẹni tí ní ẹ̀dá táyé ẹ̀dá ayé ẹ̀dá ojú wọn wípé alùkìyàmọ̀ rẹ̀ ó dá mọ iye ọmọ tí bàbá yìí bí ni gbogbo ọmọ tó bí lọ́rọ̀ níléèwé afọmọbìnrin tó bá lóun kàwé lókù èyí tó sì lóun kàwé wọ́n jọ mú nǹkan lẹ̀ gbogbo ọmọkùnrin tó bí lọ́rọ̀ ń lé kéwú àbí tó bá ṣagídí lásìkò tí ìjọmọdé máa ṣe èèyàn ọmọdé a máa ṣagídí lásìkò tí ìjọmọdé a máa ṣe èyí tó ṣagídí wọ́n jọ mú nǹkan lẹ̀ bọ́wọ́ ó ṣoríire mọ iye bàbá Agbọ́nmágbẹ o mọ iye bàbá yìí o mi ń fẹ́ yé délé wàrà kò sí táwọn àfa jogún lọ́dọ̀ Ànábì Muhammad tó jùmọ̀ lọ. bàbá wa Agbọ́nmágbẹ wọn wá pé bàbá wa àríkọ́ṣe rere wọ́n pè wọ́n wá sí gbòòrò Olúṣàrà ní Central Mosque ní 1994 mo tẹ̀lé wọn jọ náà wọ́n làwọn fẹ́ àkànṣe àdúrà bàbá wa ṣàdúrà níjọ́ náà wọ́n ṣe àdúrà níjọ́ náà la ilaha illallah muhammadu mi mọ̀ bóyá àwọn àfáà tó wà ń kalẹ̀ yìí wà níbẹ̀ ìjọ náà tí wọ́n lè máa jẹ́rìí síjọ́ náà mi mọ̀ bóyá àwọn tó lè jẹ́rìí sí ọ̀rọ̀ náà wà ń kalẹ̀ bàbá bẹ Ọlọ́run sí Olúṣàrà ó ní tí wọ́n fi bẹ Ọlọ́run ọba náà ní tí wọ́n fi bẹ Ọlọ́run tí wọ́n fi dárúkọ Ọlọ́run ọba tí wọ́n fi bẹ Ọlọ́run ọba wọ́n ṣòun tí ń jẹ Agbọ́nmágbẹ fún gbogbo Ṣàrà ńjọ́ náà nígbàtí bàbá bẹ Ọlọ́run ọba tán àwọn ní kó ní kálukú máa bu kínní pé ẹ̀ẹ̀mẹ́ni tó gbé mi wálẹ̀ yìí ni Agbọ́nmágbẹ ní jẹ́ ó ní kálukú ó bù kò sì ní tán wàláì kò sẹ́ni tí ó bù lọ́lé kínní yóò tán o látọdún náà Ìṣàrà ń jẹ́ Ṣàrà látọdún náà nǹkan dáadáa wọ̀ Olúṣàrà látọdún náà oore ń bá gbogbo ọmọ Olúṣàrà látọdún náà gbogbo ọmọ Olúṣàrà tó wà lókèrè ń kéré wálé látọdún náà gbogbo ọmọ Olúṣàrà tó wà nílùú wọ́n ń kórè lókè. wálé ẹlẹ́mọ̀ ẹ̀rọ lè máa wá Ọlọ́run dákun bá wa ṣe àforíjì fún bàbá wa Agbọ́nmágbẹ Ọlọ́run dákun bá wa dáríjì wọ́n kò sí borí ó ṣe rìn lára tí ò ní mí gbogbo ibi tó wù kí wọ́n kù sí Ọlọ́run dákun bá yá fi wọn ọlọ́ṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad gbogbo ẹ̀yin ọmọ Agbọ́nmágbẹ àtẹ̀yìn ìyá wa tẹ́jẹ́ ìyàwó fún Agbọ́nmágbẹ Agbọ́nmágbẹ ti lọ bàbá ti lọ wọ́n ti ṣe èyí tí wọ́n ṣe wọ́n ti lọ gbogbo ẹ̀yin aráàlú Ìṣàrà tẹ́bí Agbọ́nmágbẹ ti fi yílẹ̀ ó ti lọ gbogbo ẹ̀yin tẹ́ jọmọ Agbọ́nmágbẹ tẹ́yìn náà wọ amọ́gbọ́n àbí bàbá yìí Agbọ́nmágbẹ ti fi yílẹ̀ ó ti bá tiẹ̀ lọ yamutu limarihu wàlẹ̀ àṣàrù tàhàyà wàyẹ́sì fikiruhu tulazama yamutu limarihu ọmọ yóò máa kú gbogbo aláàkú kò sẹ́ni tí ò ní kú nu wa
ìmáàmù ó kú màmúmù ó kú ọkùnrin ó kú obìnrin ó kú ọmọ kéwú yóò kú àáfà ó kú ọmọ tàbí yóò kú ọlọ́run sọ̀gbà tó ní kálukú ó kú àmọ́ èyí ó máa kú bẹ́ẹ̀ yẹn bá ti ń kú èyí ó máa kú yóò máa lọ ẹni tó bá ti kú parí nìyẹn àmọ́ kankan ń bẹ tí ò ní kú lára ẹni tó kú orí pa tẹ́ òkú bá fi sílẹ̀ yóò máa ṣẹ́kù kò ní kú lára orí pa tágbọ́n má gbẹ́ fi sílẹ̀ tí ò kú ó káwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ ó yíyè wọ́n gba yíyè èyí tí ń bẹ lábúrọ́dù ń bẹ nínú wọn èyí tí ń bẹ nílẹ̀ yìí tó gbáṣúmọ́ṣẹ́ tó sì ṣoríire ń bẹ nínú wọn ẹ dákun béèyàn bá ráyé tí ò bá ráyé wá alùkìyàmọ̀ onira o agbọ́nmágbẹ bàbá agbọ́nmágbẹ ta wí yìí kẹ́dẹ̀ ó tó wáyé kó tó kọ́lé kìíní ọkùnrin ni kó tó fi lékejì lélẹ̀ ọkùnrin ni kó tó fi kẹta lélẹ̀ ọkùnrin ni ká tó wá sọ pé bímọ bákùnrin mi bá ní aya ẹyọ kan fìtínà tí ó bá láyé yóò sì máa rò pé kí ló níyàwó sí ẹ̀mí ọmọ ìyàwó tí bàbá agbọ́nmágbẹ ní ẹ̀yìn àfáwà àmọ́ wọn ní ju mẹ́rin lọ ṣé bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yọ̀ ń bá anábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dàkùn ẹ̀yọ̀ ń bá anábì Muhammad bàbá yìí ó wáyé ó ráyé wá ó túmọ̀ sí wípé yóò rí àlìkìyà ọmọ dé sí ẹ̀ráyé ta wà yìí ẹ bá jà tanra wa o wa mal hayatu dunya illa lahabun wa lahawu aw illa lahawu wa lahabu wala darul akhiratu hiya laha yawanu ayé ta wà yìí eré ni o gbogbo ta ní láyé á filẹ̀ o mo kọ́lé ogun yìí filẹ̀ o ilé ayé ta wà yìí ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó ní láhàwù ni wà láhàbù eré ni o wala darul akhiratu hayyanu ọjọ́ kẹyìn gangan la padà sí oníkálukú tá a padà sí o ká ṣiṣẹ́ rẹ̀ sílẹ̀ èyí tágbọ́n má gbé ṣe nípò ọba òun lélẹ̀ kọ́lọ̀n kó wa foríjì wọ́n gbogbo ẹ̀yọ́ má gbọ́ má gbẹ ọlọ́mọ darí yìí ro aláṣẹ́jú ẹ̀dá anábì wa Muhammad ẹ̀dàkùn àléfàdà ọba tí bá ẹ̀dá tó yóò bá yí tó albarka anábì wa Muhammad ajá Kudirat abáṣà ìdìdà mi mọ̀ bóyá tíkẹ́ẹ̀tì tí bàbá fi wọ plane padà láti Amẹ́ríkà lẹ́yìn fẹ́ gbé àbẹ́yìí tí wọ́n fi wọ plane lọ UK ńgbà tán bá dé wọ́n wá gba UK lọ sí Amẹ́ríkà ẹni tó san plane mẹ́tẹ̀ẹ̀ta ìfẹ́ mọ́ nù yín owó plane mẹ́tẹ̀ẹ̀ta gbọdọ̀ pé ẹ̀yin náà mọ̀ pé international man ni màmá ní bàbá kọ́lọ̀n kó máa bá fi ṣọ́ rẹ̀ ṣọ́ wọn kó máa bá fàbó rẹ̀ bò wọ́n orí pa bàbá àríkọ́ṣe rere ò lè parẹ́ nílé Agbọ́nmágbẹ̀ wàláhìlẹ̀ azim gbogbo ẹ̀yin ọmọ Agbọ́nmágbẹ̀ lẹ́sìn mọ́rú ìhà tí bàbá Agbọ́nmágbẹ̀ kọ sí bàbá wa àríkọ́ṣe rere ọlọ́run dákun má dáárín wọn rú má dáárín ẹ̀yin àti bàbá rú ọlọ́ṣẹ́jú ẹ̀dá ànábì wa Muhammad bàbá bí bàbá wá sóde bàbá má gba owó kò náà wọn àmọ́ torí àsìkò láṣẹ ní ká tètè san tá a sọ ká ṣe àdúrà tá a ṣe èyí tó bá wá jẹ́ owó kò náà ẹ̀mú wa ká fi jíṣẹ́ fún bàbá pétò ajá wa Kúdírá láti Manchester èyí tí wọ́n fi kò yí lánàá ní afáwọn Abdulhamidi afá dáadáa iye tán ajá wa Azizada wọ́n ti lọ́nṣẹ́ àwọn àlejò ẹ bá pè wọ́n wá ẹ wá fún bàbá ní owó kònà láti ti fi jíṣẹ́ mi mọ́ báyé fẹ́ ṣe o bó ní ká ti ṣe ẹ ṣe transfer èló lẹ fẹ́ ṣe èló ni transfer tẹ fẹ́ ṣe bàbá ń wòye o wàláì wọ́n ń wòye ọlọ́run bá ń gbọ́ ọlọ́run 100 lọ́dọ̀ tí 100 ẹ̀yìn 100 sí bàbá 100 sí bàbá Only for now. ẹ bá dá wọn lóhùn mú mọ́ tí mo ń sọ 100 kọ́ 100 ní ẹ̀ ṣe káàṣì lẹ́yìn fẹ́ kó fílẹ̀ fún bàbá ọ̀ya ezda afá dáadáa bàbá dáadáa bàbá àlùbáríkà ọlọ́run ó gbà á ọlọ́run gbogbo àwọn bàbá Agbọ́nmágbẹ̀ dáa
àwọn ìyá wa dà wọ́n ti lọ oníkálukú ti lọ wọ́n ti lọ dálejò lóhùn ìyá dínìdà ìyá dáadáa ìyá àlùbáríkà wọn náà ti dìde ìyá pòfẹ́sọ̀ náà ti dìde ìyá wa alájà wa yìí àwọn dà ẹ̀yin náà máa bọ̀ eléyìí tẹ̀sí mú wáyé yìí o bàbá kọ́lé eléyìí tẹ̀sí mú wáyé o ẹ má rò pé bàbá lẹ́nu múlẹ̀ yìí o èmi ò lé ìyá àlùbáríkà barakallahu fihi ọlọ́run gbà ọlọ́run fa àlùbáríkà sí bàbá wa ìmáàmù ìlú ìṣàrà ò ní dàrú gbogbo àwọn jàmáà tẹ́jọ́ ń kó ìṣàrà jẹ ìṣàrà ò ní túmọ̀ yín lórí lásìkò yín gbogbo àfà wọ́n máa lówó ayé wọ́n sì máa dà sí lásìkò tí yín gbogbo àwọn àfà tó wà lẹ́yìn wọ́n máa gun mọ́tò gidi lásìkò tí yín gbogbo àwọn àfà wọ́n máa kọ́lé ńláńlá bẹ́yìn bá ti ń kọ́lé tẹ́nra mọ́tò ní gbogbo àwọn àfà tí ń bẹ lẹ́yìn náà máa ṣe bẹ́ẹ̀ gbogbo yín bàbá wa àwọn oníláwà ní bàbá dáadáa ayé yìí ti dà wàláyé ayé yìí ti dá ojú yín ló gúrégé yìí alukurani hàn lára yín bá aláyé gbà mí bàbá wa Alámọ́yọ̀ níjọ́ tí wọ́n wá sọ́dọ̀ bàbá àríkọ́ṣe rere nílùú Èkó bàbá Alámọ́yọ̀ bá ó dùn mí tí bàbá ò wá bí lónìí ó yẹ kẹ́ rí bàbá ọjọ́ ń bọ̀ lọ́lọ́run wí ọjọ́ ń bọ̀ bàbá dáadáa ọlọ́run bá ṣàbà ṣàlékún dáadáa yín ọlọ́run jẹ́ kẹ́ ṣe pẹ́ alukurani ń gbè yín àìní gbè yín mọ́ ọlọ́run ní fi ṣàdánwò fún yín alibarika nabi wa Muhammad oníkọ́ ni ṣàdúrà fún yín o mò ń fẹ́ ní bàbá àríkọ́ṣe ṣàdúrà ní o bàbá wa àríkọ́ṣe rere orúkọ tí wọ́n sì ń jẹ́ ní Uswatul Hasana orúkọ anabi Muhammad ni orúkọ anabi Ibrahim sì ni Uswatul bàbá tún ní ká gbowó bàbá ẹ̀rí ara Uswatul Hasana tí wọ́n kọ́ lára àwọn ẹni ọlọ́run ni ọlọ́pàá ṣàlékún dáadáa yín gbogbo àwọn ọmọ yín ọlọ́run jẹ́ kan jẹ́ èèyàn lójú ẹ̀mí ọlọ́ṣẹ́jọ́ ẹ̀dá anábì wa Muhammad ọba tó ní ṣọlọ́dọ̀ ti fi ṣe ẹ̀rọ ọlọ́run fi ṣẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run fàbó rẹ̀ bò wá ọlọ́ṣẹ́jọ́ ẹ̀dá anábì wa Muhammad ọlọ́kàbà sẹ́rí fọlá jẹ́kun ṣe ọlọ́run yàkí bismillahir rahmanir rahim mim tanzilul kitab min al azizil alim ghafir zambi wa kabil tabi shadidil hikabi silitoli la ilaha illa huwa ilayhil masir bismillahi babuna تبارك حيطاننا ياسين سقفنا كاف حو يا عين صا كفايتنا حاميم عين سين حمايتنا فسيكفيكهم الله وهو السميع العليم ستر العرش مسبول علينا وعين الله ناصرة إلينا بحول الله لا يقدر علينا والله من وراء محيط بل هو قرآن مجيد في لوح محفوظ والله خير حافظا وهو ارحم الراحمين الفاتحه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Àmín. Lisanu ó yẹ àkọ́gbà sàárà kọ́kọ́ ẹ má bọ̀ ẹ wá kọ́ gba kí bàbá ìmọ̀ mi ṣe wá ká máa lọ sí gbogbo ọjọ́ náà ó ti dàgbà báyìí. tọ́ eléyìí tó kàn náà ni gbogbo àwọn ẹbí bàbá lápá àyà lápá bàbá òní ìtìrí bó ṣe rí akí ìjókòó àwọn bàbá sífì mọ́ máa gbà akí ìjókòó àwọn bàbá àgbà níṣàrà tọ́ akí ìjókòó àwọn bàbá àgbà kórókóró bàbá sífì mọ́ máa gbà ni wọ́n máa ń pòwe náà bàbá ní igi tí ò bá sí èso lórí ẹ̀ ẹyẹ ò kí ń pẹ́ lórí ẹ̀ tẹ́ bá ti rí igi kan tẹ́so orí ẹ̀ tó ti bọ́lẹ̀ tán ẹ ní rí ẹyẹ kó pẹ́ lórí ẹ̀ láyé bí ẹ ṣe jẹ́ nìyẹn gbogbo àwọn ẹbí bàbá wa Agbọ́nmágbẹ lápàyà lápà bàbá àbí àwọn ẹbí ò wá ní àwọn ẹbí ò wá wọ́n ní gbogbo àwọn ẹbí ségò ẹ máa bọ̀ àwọn bàbá ń pè ẹ́ ségò Abasaid ẹ máa bọ̀ ṣe rí òní dídà ló dà lọ́mọdẹ̀gbẹ́ ẹgbẹ́ ò kìí ṣe ní ọmọ o gbogbo dírámà
ṣẹlẹ̀ ń bí ìbáyìí lónìí wàláì ọlá dáadáa bàbá agbọ́nmágbẹ wákìlù gbogbo ohun tó ṣẹlẹ̀ ń bí ìbáyìí lónìí gbogbo dírámà yẹn ọlá bàbá wa àgbà agbọ́nmágbẹ àṣẹlẹ̀ wọn òun la fi gbé ara wa ò gbà ẹ̀mí wa ò sì gbé ṣùgbọ́n bó ṣe rí yẹn à ń wòye pé bàbá àgbà agbọ́nmágbẹ nígbà tó wà láyé a mọ bí wọ́n ṣe ń tírìtì wa wọ́n ò dẹ̀ tírìtì wa badly. Asaid ẹ ní jí sọ́fìn ẹ ti ṣe léyìí tó yẹ kẹ́ ẹ ṣe sílé sọ̀láàtì ẹ ti ṣe síbẹ̀ ẹ ṣe gbogbo ìlú ilé sọ̀láàtì lẹ ṣe nínú ètò alápẹ́ àgbà ọlálejò àti rọ́bì tátùlẹ̀ àìmọ̀ àti gbogbo tí jẹ́ ìlú sùmùràtùlẹ̀ múmìnínà Abasaid ẹ fún wa ní 300,000 tó bá yẹ níbẹ̀ yóò wà nú rẹ́kọ̀dù láéláé wípé ẹ pè sọ̀lá tíwá ẹ wá yẹ wọn sí gbogbo ìlú gbogbo central tá a jọ ń lọ tá a jọ ń bọ̀ òun náà 300,000 ẹ fàlífàlẹ̀ ṣẹ́gò tí ò bá ti ṣe ohun tá a ní kó ṣe yìí ó wà nú rẹ́kọ̀dù àlefa máa jẹ ládé ni ṣẹ́gò 300,000 lọ́wọ́ ti yín látàárọ̀ owó rẹ́mọ owó sùmùràtùlì múmìnínà owó alẹ́ àwọn lásàlátù 300,000 afẹ́gbà lọ́wọ́ ṣẹ́gò tí ò bá ti fún wa yóò wà nú rẹ́kọ̀dù láyé 300,000 ṣẹ́gò alájà kúdídà 300,000 ṣẹ́gò gbogbo ayé ló ti gbọ́ àwọn alásàlátù ti gbọ́ àwọn sùmùrà ti gbọ́ àwọn rábìtà ti gbọ́ tó bá wọ́n yẹ̀ níbẹ̀ tó bá mú wa á sọ fún wọn pé ò mú wa alájà kúdídà alájà wa kúdídà ọ̀nà sọ́yà à ń pè òun náà alájà ẹ dìde máa bọ̀.